Ìbà fún Ọlọ́run àkọ́kọ́, Ọlọ́run kẹyìn, Ọlọ́run tó mọ̀ ọba tó pamọ́. Mo dúpẹ́ fún Ọlọ́run Olódùmarè. Ìyanu nínú ìyanu, ọ̀rọ̀ ńlá nínú ayé òun ọ̀run. Kábíyèsí Olú Ọlọ́run ìyanu. Ọlọ́run àkọ́kọ́, Ọlọ́run kẹyìn, Ọlọ́run tó fún, Ọlọ́run tó pamọ́. Àpáta ńlá tẹ́nìkan ò lè dìgbòlù. Ọ̀rọ̀ ńlá tẹ́nìkan ò lè sọ tán. Afẹ́fẹ́ oko tí ń mi gbó ní kìjikìji. Òrùn tó já ayé tó já ọ̀run, Ọlọ́run wọ́ l'Òdùmarè, wọ́ l'Òṣùmàrè. Ìwọ ló dá ayé, ìwọ ló dá ọ̀run. Ìjẹ́ ní wákàtí ọ̀wọ̀ yìí mo fi ìbà fún Ọlọ́run ìyanu. Ìjẹ́ ní wákàtí ọ̀wọ̀ yìí mo gbé ọ̀gá alálẹ̀ ayé alálẹ̀ ọ̀run. Arúgbó ọjọ́ ńlá ọba fún abirun funfun báláwí lórí. Ọlọ́run ìyanu, mo ṣèbà Ọlọ́run Olódùmarè. Mo ṣèbà gbogbo ẹ̀yin ìyá, mo ṣèbà ẹ̀yin bàbá. Mo ṣèbà gbogbo ẹ̀yin tọ́lọ́run kó lé ayé lé lọ́wọ́. Mo ṣèbà oyún, mo ṣèbà àṣẹ ìdí, mo ṣèbà ọmọdé, mo ṣèbà àgbàlagbà.
ìjẹ́ lẹ́nìí ẹjọ́ ojú mi ṣe lẹ́nìí mo délé ní bí mo ṣe ń dé ọ̀rọ̀ mi lẹ́nìí ó dá lórí ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ní àpapọ̀ nítorí pé láti ọjọ́ yìí gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ọba wa àwọn kábíyèsí wa tí ẹ pa pẹ́rẹ́jẹ tẹ́ ń torí wípé bámúbámú ni mo yó tẹ́ ń gbèrò wípé ebi ìbápọ̀ ọmọ mẹ̀kúnnù kò sí èyíkéyìí tó kàn yín nínú ọ̀rọ̀ àwọn aráàlú kò sí èyí tó kàn yín nínú ọ̀rọ̀ àwọn tó ń jalè káàkiri kò sí èyí tó kàn yín nínú àwọn tó ń gun ọ̀kadà kò sí èyí tó kàn yín nínú àwọn èèyàn tó ń gun márúwá kò sí èyí tó kàn yín nínú àwọn tó wà lábẹ́ gọ́tà kò sí èyí tó kàn yín nínú àwọn tó ń gbénu ahéré kò sí èyí tó kàn yín lórí ìpòdó ilẹ̀ bàbá yín ó jẹ́ ìyàlẹ́nu fún mi nítorí pé àwọn Yorùbá sọ wípé tá a bá ti jọba ní tá a bá jẹ dòdò a ní lè sọ òdodo ẹ wá rántí pé ilé ayé tá a wá yìí ilé ayé yìí ò ṣe titi wa àfọwọ́bà sílẹ̀ báyìí òun ni ilé ayé jẹ́ nítorí pé gbogbo wa la lajú wa sílẹ̀ à ń pariwo gbogbo àwọn ará Amẹ́ríkà àwọn ará Canada àwọn ará UK àwọn ará London lápapọ̀ àwọn ará Italy àwọn ará Germany gbogbo àwọn tó wà ní Belgium tó wà ní Austria àwọn tó wà ní Dubai àwọn tó wà ní Republic of Benin káàkiri gbogbo à ń sọ̀rọ̀ lórí ìpòdó bàbá wa pẹ̀lú lórí ọ̀rọ̀ ancestral land ilẹ̀ tó lọ ń jogún fún àwọn bàbá wa ní thousands of years tí kì í ṣọ̀rọ̀ 20,000 years ẹ̀yin bàbá yìí kẹ́ ẹ tó jọba ẹbí ju ọba lọ ìlú ju ọba lọ àwa pé láìsí àwa ìlú kò sí ohunkóhun tó ń jẹ́ ọba nítorí pé wọ́n dé adé léyìn lórí wọ́n gbé ọ̀pá àṣẹ léyìn lọ́wọ́ wọ́n gbé ìrùkẹ̀rẹ̀ léyìn lọ́wọ́ ẹ wá ń wòra yín bí Ọlọ́run ènìyàn bí Ọlọ́run ò sí ìbájẹ́ pé ẹ̀yin ọba yìí ẹ̀yin kábíyèsí yìí ìbájẹ́ pé ẹ jẹ́ Ọlọ́run ẹ ò ní rọ̀ òjò ẹ ní jẹ́ kí afẹ́fẹ́ kó fẹ́ ẹ ní jẹ́ kí omi ẹ ní kí ọ̀dọ̀ omi kó hán ẹ ní pé kí ebi máa pa àwọn mẹ̀kúnnù kú káàkiri ni ìyẹn ni mo fi dúpẹ́ lọ́wọ́ ìjọba wípé wọ́n gba àṣẹ lọ́wọ́ yín wọ́n gba agbára lọ́wọ́ yín even local government chairman councillor ló jù yín lọ nítorí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ àwọn Yorùbá ló wí báyìí pé wọ́n ní gbogbo ọmọ tó sọ lẹ́nu wọ́n ló so àpò ìyàkọ́ ẹ̀yin ọba yẹn ń ṣèṣe bíi pé Ọlọ́run ni yín tá a bá ń gbé yín tá a sì ń gbé yín gẹ̀gẹ̀ tá a mọ̀ yín ní bàbá bórí ìpòdó bàbá wa bàbá ńlá wa ó bẹ̀rẹ̀ látòrí bàbá wa Odùduwà kó tó wá dórí Odùduwà wá dórí bàbá wa Ọbàtálá Ọbàtáàgbò tó jẹ́ pé àwọn ló tẹ ilẹ̀ Yorùbá dó tó bá rí bẹ́ẹ̀ yẹn tẹ̀yìn ọba àlù tẹ́ ẹ̀ bá rántí wípé ọ̀pọ̀ ogun làwọn ọba yìí jà ọ̀pọ̀ ogun làwọn bàbá yìí náà face kó tó di pé ilẹ̀ Yorùbá jẹ́ titi wọn àwọn akónilẹ́rú ti fẹ́ kó wa lẹ́rú nínú ogun yìí náà òun ni Chief Sunday Adéyẹmọ Ìgbòho ẹni rere èèyàn pàtàkì ẹni tó nífẹ̀ẹ́ ọmọ làkejì èèyàn tó fínúfíndọ̀ ẹni tí Ọlọ́run yàn ẹni tí Ọlọ́run dá ẹni tí Ọlọ́run fẹ́ òun ni Ìgbòho Òòṣà ó fi ilé sílẹ̀ ó fi ọ̀nà sílẹ̀ ó fi gbogbo nǹkan ní ẹ̀ ó fi jí gbogbo àwọn ọmọ Yorùbá ní àpapọ̀ ó rí pé wọn ò fẹ́ kí àkójọ ọmọ mẹ̀kúnnù ó rí pé wọn ò fẹ́ kó máa lọ kó ọjà ọlọ́jà àwọn ọ̀yà ọlọ́jà ó rí pé wọn ò fẹ́ kí ìyà kó jẹ ẹnikẹ́ni òun ni Sunday Ìgbòho Òòṣà pẹ̀lú àwọn bàbá wa Bánjí Akíntóyè pẹ̀lú bàbá wa Wọlé Ṣóyínká gbogbo wọn ló dìde pẹ̀lú gbogbo àwọn ọ̀tànpọ̀lú ìlú
ní Canada, ní Amẹ́ríkà ni, ní Nàìjíríà ni, ní gbogbo ààyè wọ́n dìde à ń polongo pé ká gba orílẹ̀-èdè wa, ilẹ̀ Oòduà, kí ìlú wa kó lè jẹ́ ìlú, kí eku kó lè ké bí eku, kí ẹyẹ lè ké bí ẹyẹ, kí ọmọ ènìyàn kó lè fọhùn bí ènìyàn. Ṣùgbọ́n ẹ̀yin bàbá yìí, nítorí pé bámúbámú lẹ yó, ẹ mọ̀ pé bí ń pẹ́ ní kankan wa, àṣírí yín wà lọ́wọ́ wa, àṣírí yín ń bẹ lọ́wọ́ ọmọ Yorùbá, nítorí pé tí èèyàn bá ti tó bá jẹ dòdò kò ní lè sọ òdodo. Ọ̀pọ̀ nínú yín ló ti gba kọ́ńtrátì ńlá, kọ́ńtrátì road lọ́wọ́ federal government tí ò ṣe tó kó owó yẹn jẹ, nítorí ẹ̀ lè fi sọ òdodo. Nítorí pé àwọn Yorùbá ní pé ká kú lọ́mọdé ó yẹ ni ju pé ká dàgbà ká má ní adìyẹ ìranù. Bàbá mi Aláàfin, kábíyèsí ọba tótó, mo tẹríba fún adé, nítorí pé a gbọ́ ọ̀rọ̀ kan tẹ́ ẹ sọ lẹ́nu ọjọ́ yìí, ṣùgbọ́n èmi lọ́rọ̀ ọ̀rọ̀ láti fi ọ̀rọ̀ láti dá sí ọ̀rọ̀ ni. Kí ló mú mi lọ́rọ̀ ọ̀rọ̀? Nítorí pé ẹ̀yin yìí náà lẹ́ ń tẹ̀lé wa tẹ́lẹ̀ rí tẹ́ ń sọ̀rọ̀ tí Ìgbòho tó ń fọwọ́ ẹ̀ sọ̀yà lórí yín. Ó wá yà wá lẹ́nu bẹ́ẹ̀ ṣe wá yí padà. Àwọn ará máa ń lo èdè kan, àwọn ní fi híkì. Ó ṣe jẹ́ pé àwa Yorùbá wọ́n sọ pé àfìmọ̀ ṣọ̀kan, àwọn èèyàn dẹ̀ máa fi ẹni àbùkù yìí kàn wá pé tí Yorùbá bá sọ̀rọ̀ láàárọ̀ báwọn á padà sínú ilé lọ sùn nítorí pé ọ̀rọ̀ wọn ò ní jẹ́ kan. Ẹ̀yin ọba ìlú yìí, ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá lápapọ̀, ẹ̀yin ilẹ̀ àbánà Chief Sunday Igboho, òun náà mú Abba Kyari rìn láàrin ìlú gbogbo ẹ̀sùn tí United Nations tí Amẹ́ríkà tó fi kan Abba Kyari, gbogbo ẹ̀sùn. Ìkan ló tọ̀pá dé hospital tó lo costume tó ń tẹ̀pá bíi pé ó fẹ́ kú lórí billions tó kó jẹ. Àwọn ará nọ́tánà yìí, ẹ̀yin ara wọn ló ń wà. Ó ṣe wá jẹ́ pé ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọba Yorùbá, ẹ̀yin àgbààgbà Yorùbá, ẹ̀yin òṣèlú Yorùbá lẹ́ ń ṣe yán bí ọkà. Mo dẹ̀ lérò pé lẹ́yìn pé ká jẹun ká mú, ìgbádùn tó wà nínú oúnjẹ, flavour ọbẹ̀ ni. A lè sun ilé méjì lẹ́ẹ̀kan náà, a lè wọ mọ́tò méjì lẹ́ẹ̀kan náà, a lè gun plane méjìlá ní àkókò kan náà. Kí lẹ fẹ́ dà láyé? Kí lẹ fẹ́ jẹ́? Bẹ́ẹ̀ náà ni kábíyèsí Olúwo ọba yìí dìde, ọba bá lórí ohun gbogbo la gbọ́, láti wí pé kó tún máa condemn àwọn kankan. Tí ó bá jẹ́ mùmìnì, àwa tá a wà ń bí mùmìnì ni wá. Èyí ò sọ fún yín wípé kẹ́ ẹ ní ẹ condemn ìṣẹ̀ṣe àwọn kan ní orílẹ̀-èdè àwọn òyìnbó, àwọn Gẹ̀ẹ́sì, àwọn aláwọ̀ funfun, tí gbogbo wa tá ń lọ kó àṣà wọn yìí. Wọn ò pa ìṣẹ̀ṣe wọn rẹ́, wọn ò fẹnu kan kọ́ṣọ̀ wọn. Ní kí mùsùlùmí má ṣe mùsùlùmí, ní ká bọ́gi bọ̀pẹ̀ má bọ́gi ẹ̀, ní káwọn Hindus pé kó má ṣe titi wọn, ní káwọn Hare Krishna pé kó má ṣe tiẹ̀, bẹ́ẹ̀ náà ní káwọn Christian kó má ṣe titi wọn. Àwọn Sunni wà nínú ìlú yìí, àwa mùmìnì wà nínú ìlú yìí, ìlú tó fi ààyè gba ẹ̀sìn, nítorí pé kó má bàa sí ìdààmú tàbí kó má bàa sí wàhálà. Ìjẹ́ kí ni wàhálà tẹ kó sí? Ọba wa Abdulrasheed, ọ̀rọ̀ yín ò yé wa. Èèyàn kì í torí wípé ó fẹ́ pé káṣá lè rí òun tàbí wípé kí gbogbo ìlú lè mọ ohun tó ń ṣe, báwọn ló wà ń bẹ̀. Àwọn nínú ààyè yìí, Kibriyahu, Ọlọ́run ló ní gbogbo ẹ̀. Ẹ̀dá kan kò ní Kibriyahu lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo nǹkan láti ọ̀dọ̀ Ọlọ́run ló ní. Ó ní ìdí kan tí Ọlọ́run fi dá àwọn abọ́gibọ̀ òòṣà. Ó ní ìdí kan tí Ọlọ́run fi dá àwọn onígbàgbọ́. Ó ní ìdí kan tí Ọlọ́run fi dá àwọn ẹ̀sìn mùmìnì. Ó ní ìdí kan tí Ọlọ́run fi dá àwọn kan tí ò gba titọ́ Ọlọ́run tán ní àwọn òmọ̀pọ̀ Ọlọ́run wà. Ọlọ́run ọba òun ni. Ọ̀rọ̀ Ọlọ́run dàbí aláǹtakùn. Ohun tí mo fi wí bẹ́ẹ̀, tó ń ṣe nǹkan ní mèremère nínú òfurugbádá tẹ́nìkan ò lè mọ ohun tó ń ṣẹlẹ̀. Ọlọ́run lọba tó lè rọ̀jò, tó bá wọn Ọlọ́run á ṣòjò,
tó bá wọn Ọlọ́run á ṣọ̀dá, tó bá tún wọn Ọlọ́run á ṣe bí òtútù, tó bá wọn Ọlọ́run á sán àrá, tó bá wọn Ọlọ́run á ní kí ẹ̀kún omi kó kún, tó bá wọn Ọlọ́run á ní kí afẹ́fẹ́ kó fẹ́, tó bá wọn Ọlọ́run á ní kí ìjì kó jà, tó bá wọn Ọlọ́run á ní kí àrá kó sán, tó bá wọn Ọlọ́run á sì pa èèyàn, tó bá wọn Ọlọ́run á sì tún jí èèyàn dìde. Ọba tó ń ṣe oòrùn bẹ́ẹ̀ náà ni ọba tó ń ṣe òru, ọba tó ń ṣe ọ̀sán òun náà ló ń ṣe òwúrọ̀ kùtùkùtù. Ó ní ìdí kan kí Ọlọ́run tó dá ọkùnrin, ó ní ìdí kan kí Ọlọ́run tó dá obìnrin. Bó ṣe dá ẹja nínú ibú bẹ́ẹ̀ ló dá ìràrẹ́ nínú ilẹ̀. Ìjẹ́ kí wá ní ọba wá rí? Kì í ṣe gbogbo èèyàn tọ́rọ̀ tí èèyàn bá sọ kọ́ ni, àti wípé gbogbo àwa tá ọ̀pọ̀ èèyàn tó ń pèrè lónímàlẹ̀ yìí tàbí mùsùlùmí yìí, ẹ lọ wo ìpìlẹ̀ wọn, ẹ lọ wo inú kọ̀kọ̀ wọn tí wọ́n burú ju ti abòrìṣà lọ. Kí lẹ fẹ́ dà? Ọlọ́run fi ọba ó yàn ẹ́ ní ọ̀kan ṣoṣo láàrin ìlú fáwọn èèyàn ẹni. Kò sọ wípé nítorí pé o ti dọ́bà àlú, gbogbo ohun tó o bá ti ṣe o ṣe àṣegbé. Òun nìyẹn, gbogbo yẹn ń pera yín ní kábíyèsí. Kábíyèsí wo ni titi yín? Ẹ kàn wá fi iyè sí ni, ẹ̀yin kọ́ ni kábíkòsí. Nítorí tẹ́ ẹ bá mú èèyàn, tẹ́ ẹ bá pa èèyàn kan, tàbí ẹ bá ti èèyàn kan mọ́ ìgbèkùn yín, bí ìjọba àlú bá mọ̀ tó bá gbé yín lọ sí kóòtù, kò sí ohun tẹ́ ẹ lè ṣe. Ó ń gba adé lórí ọba nítorí pé ẹ kì í ṣe kábíkòsí, aláfiyèsí ni yín, ẹ ń fiyè sínú nǹkan táwọn èèyàn yín ṣe, òun ni yín, òun lẹ ṣe ń bẹ̀rù ìjọba Nàìjíríà. Òun lẹ ṣe ń bẹ̀rù ìjọba Nàìjíríà. Tẹ́ ẹ ṣe fẹ́ ta ogún bàbá yín fún àwọn ẹlẹ́yà míì. Ẹ̀yin èèyàn wa ní ọkùnrin ní obìnrin, ọ̀rọ̀ ló délẹ̀ yìí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ọmọdé ò fiyè sí, àgbà ò fẹ́ bọ́mọdé ṣe, Aláàfin kò fẹ́ bá ọba wa Ifẹ̀ ṣe, Olúwo ò fẹ́ bọ̀wọ̀ fún ọba wa ọba Ifẹ̀. Wọ́n dẹ̀ ní ìlànà ẹnì kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀, bọ́lá ń ṣe dá wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ọmọdé mi ó ń wà nílé ayé tẹ́ pé ó máa níláárí ju àgbàlagbà lọ. Wọ́n nígbà fọ́gá ẹ̀ ńgbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Oòduà yìí ní ọdún tó kọjá, ìjẹ́ kò jẹ́ ìjọ lójú, àwọn Gani Adams ti wà ń bẹ̀ ní ààrẹ Gani Adams tí gbogbo wọn tó ń ṣe lábẹ́lẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ẹ wá wo òkìkí, ẹ wo ìràwọ̀ kan ṣoṣo tó jáde lórí ilẹ̀ tó mì gbogbo the whole world. Òun ni Chief Sunday Igboho. Arísìkí ẹ̀, ìràwọ̀ ẹ̀ ló bá boost ọ̀rọ̀ Oòduà nation. Ẹ wá wo ibi tó délé nìyí. Tẹ́ ẹ bá lọ sórí íńtánẹ́ẹ̀tì, tẹ́ ẹ bá táìpẹ́ ta nínú Oòduà, ó máa dárúkọ Sunday Igboho. Òkìkí Sunday Igboho, òun ló bá broadcast ọ̀rọ̀ Oòduà nation. Wọ́n ní gbà fọ́gá ẹ̀, gbogbo ẹni tó bá ní òun ò gbà fún, àwa tá a wà lókè òkun a gbà fún, a gbà láṣíwájú wa. Bá a ṣe gbà láṣíwájú la gba Gani Adams, ààrẹ Gani Adams la gbà láṣíwájú. Mr. Dele Mohammed náà ń sìn. Òun náà ti jà ààrẹ nílùú Ìwó. Ìdí èyí, ohun tó fẹ́ fi mú tí ò fi mú yín láti lè bá Ọ̀jájá láti tí ò fẹ́ mú yín bá ṣe, tí ò fẹ́ mú bàbá Aláàfin láti pe ọba Ọ̀jájá ọba Ifẹ̀, kẹjọ sọ̀rọ̀ nítùbí ìnùbí, kẹpẹ́ ọba Bìní, kẹpẹ́ ọba Láké,
kẹ́ ẹ pọ̀ bá Táwùjá, kẹ́ ẹ pé gbogbo àwọn èèyàn ìyálọ́jà ọ̀rọ̀ yìí ti délẹ̀. Ẹ rí wípé òkìkí tàwa tá a wà láàbroad tá a ti gbé ògo lu bàbá yín pẹ̀lú orí ìpòdó tẹ́ ẹ wà ibi tá a ti gbédé apá Federal Government of Nigeria apá wọn ò ká nǹkan tó ń ṣẹlẹ̀ yìí mọ́. A ti pariwo United Nations ti gbọ́. Kò sí ní gbogbo àgbáńlá ayé ní all over the world tí wọ́n ti mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Oòduà nation nílùú Nàìjíríà. Bẹ́ẹ̀ náà làwọn Yíbò ṣe àwọn Biafra. Àwọn ò ṣetán láti máa lọ jó ilé onílé, a ṣetán láti máa lọ sun gbogbo nǹkan tó jẹ́ nǹkan mèremère títí wa. Ṣùgbọ́n níbi táwọn onígègé pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ṣe ń ṣe l'Amẹ́ríkà náà ń ṣe ní London, wọ́n ṣe ń ṣe ní London náà ń ṣe ní Germany. Àti wípé mo tiẹ̀ ń gbọ́ wípé àwọn kan dìde tí wọ́n bá ti fẹnu kan ààrẹ Gani Adams, àwọn ọ̀ràn kan á dìde. Mi ò dẹ̀ bá yín wí nítorí ìbúra tó ti bú fún yín ni. Ààrẹ Gani Adams èèyàn bíi títí wá ní. Nítorí pé ní bí ààrẹ bá jẹ́ ó yẹ kán ṣígun fún ogun wo ni bàbá wa láàfin kábíyèsí ọba ogun wo lẹ ṣí fún ààrẹ tó lọ. Lóòótọ́ ààrẹ ń ṣe títí ẹ̀ àtakò ẹ̀ àlòdì sí i, ṣùgbọ́n nǹkan ẹyọkan tí mo rí nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ìmọ̀ wa tí ẹ̀ bá jọ ṣọ̀kan, superiority tí gbogbo yín ń bá káàkiri kì í ṣe nǹkan tó lè gbé ilẹ̀ Yorùbá dára. Àti ìgbà ilẹ̀ wa ń sìn wàhálà tí ń ṣẹlẹ̀. Mo wá bẹ̀ gbogbo ẹ̀yin tí ń gbóhùn lẹ́nu mi, ẹ bá wa share program yìí sọ́tún, kẹ́ bá wa share program yìí sósì. Ìlú àwa ìlú Ọ̀tà gọmọdé àfẹlẹjà Gọ́vnà Dàpọ̀ Abíọ́dún nínú local government wa a ní roughly 800 to 900 company to 1,000 company ní Adó-Odò Ọ̀tà local government Àgbárá. Ibẹ̀ ní Ògùn state ń generate owó. Dàpọ̀ Abíọ́dún, gómìnà Dàpọ̀ Abíọ́dún, tẹ́ ẹ bá lérò pé tó bá di ìparí ọdún ẹ lọ bẹ̀rẹ̀ kọ́ńtrátì kan ní ọ̀nà Òṣùké tàbí ní ọ̀nà Ìtèlè, nítorí Ìtèlè sí Ọ̀tà máìlì 8 ní Ìtèlè sí Ọ̀tà kò dẹ̀ síbi kan tẹ́ ẹ lè gbà yàtọ̀ sí oko Ọbásanjọ́ tó wà ńbẹ̀. Tẹ́ ẹ ti ní rí ilé, tẹ́ ẹ ti ní rí ọ̀gọ̀rọ̀ èèyàn, máìlì 8 ni. Ẹ dẹ̀ mú gbogbo ọ̀nà yìí bámúbámú ni mo yó ní Gọ́vnà Dàpọ̀ Abíọ́dún ṣe. Ẹ lọ sí ọ̀nà Ọ̀tà láti Abẹ́rànàbàtì Ṣàngó dé Ìgànmọdẹ, láti Ìgànmọdẹ dé General Hospital, ẹ kó láti General Hospital dé Ìyànà Yẹsí. Ẹ lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀. Ọ̀nà oko Ọbásanjọ́ bàbá wa former president. Gbogbo èmi lọ́nà lẹ́fẹ̀ẹ́ ń wá. Gómìnà yìí takú ó ketí ikú sí i. Ọ̀tà dẹ̀ ló ní dẹ́bìtì. Ẹ máa tó wá, èrè máa tó ré yín ní ọdún 8, ọdún 4 ti ń lọ. Tẹ́ ẹ bá dé tẹ́ bá da yẹ̀pẹ̀ pupa sọ́nà, ìrọ̀lẹ́ pa ọ̀ ní dìbò fún yín. Nítorí pé even Ìbíkúnlé Amósùn ó ṣe gudugudu 7 yàyà 6 continental la lérò pé yẹ kó ṣẹlẹ̀, ṣùgbọ́n nínú ìwà bámúbámú ni mo yó. Ẹ mọ̀ pé bí pọmọ làkejì yín ni. Àwọn adẹ̀kọ́lá ní ká ẹ lọ bribe ṣé ọmọlẹ̀ lówó nígbà tẹ́ ẹ fẹ́ jẹ gọ́vnà. Ẹ lọ sí ọ̀nà Ètòrò, ẹ lọ sí ọ̀nà Gùwá, ẹ lọ sí ọ̀nà Ògùn Aládé, ẹ lọ sí ọ̀nà Tata Àjòhùn, ẹ lọ sí ọ̀nà Ọ̀dọ̀fà, ẹ gba ọ̀nà Mẹ́kọ, ẹ gba láti Randa, kẹ́ ẹ gbàbẹ̀, ẹ lọ gba ọ̀nà Máṣàyí, ẹ gba Ìmáṣàyí, tẹ́ ẹ bá ti Ìmáṣàyí kò, kẹ́ ẹ gbéra ká lọ sí kí ló ti ń pè Ìṣàgàn Orílẹ̀, láti Ìṣàgàn Orílẹ̀ ọ̀hún lọ yọ sí Ìmẹ̀kọ.
ẹ ṣe nǹkan kan ní gbogbo Ẹ̀gbádùn Àwórì, ẹ ṣe nǹkan kan. Kí ni kókó pé wá jẹ gómìnà? Ìyẹn wá dúró bẹ́ẹ̀, tó bá wù yín kẹ́ ẹ ṣe, tó bá wù yín kẹ́ ẹ ṣe. Ọba tó jẹ tí ìlú tòrò, orúkọ ẹ̀ ò ní parẹ́. Ọba tó tún jẹ tí ìlú tún bàjẹ́, orúkọ ẹ̀ ò ní parẹ́. Ẹ lọ sí ọ̀nà Ìgbésà, láti Ìgbésà dé ọ̀nà Àbújá, láti Ìgbésà dé Kàndé dé Ìkógbó, ẹ lọ débẹ̀ yẹn títí dé Ìmọ̀ṣẹ́ àti Tòtòwú àti Tẹ̀kùn. Gbogbo ọ̀nà yóò dáa. Ní gbogbo ọ̀nà yẹn títí dé Ìtágbè, tún wọ ọ̀nà Àbújá. Gbogbo ọ̀nà yóò dáa. Kí ni kókó bá a ní ìjọba? Ẹ̀yin èèyàn, ohun tí mo ń bẹ̀ yín fún, ẹ̀yin grassroots, ẹ jọ̀wọ́ ẹ bá wa jáde. Ẹ máa jáde, ẹ̀yin èèyàn, ẹ jáde lábẹ́lẹ̀. Ẹ bá àwọn ìyálọ́jà sọ̀rọ̀, nítorí ohun tó dájú ni referendum máa tó ṣẹlẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run àtàṣẹ Olódùmarè. Ẹ bá wa polongo Oòduà yìí, ẹ bá wa polongo Oòduà yìí, ẹ bá wa polongo Oòduà, ẹ bá wa polongo Oòduà nation, ẹ bá wa polongo Oòduà nation, ẹ bá wa polongo Oòduà nation. Nítorí pé referendum máa tó jáde níbi tí ìbẹ̀rù ti dé fún mi. Mi ò gbọ́ níjọ́ tá a ti délé ayé rí. Gbogbo ayé ń pariwo pé àwọn kan ń ba ìlú jẹ́. Àwọn nọ́tánà yìí ń fọwọ́ bò wọ́n lójú. Àwa gbọ́ ẹni ẹ̀ táàgà àwọn Yorùbá pẹ̀lú àwọn Ìgbò tó wà ní Amẹ́ríkà àti ní gbogbo ìlú 3,500 pé terrorist ni wọ́n. Ṣán gbé ìbọn ni. Ṣèlú yín nìkan náà máa kọ́ protest lórí ẹ̀dùn ọkàn wọn tó fi ẹ̀hónú wọn hàn. Ṣé Nàìjíríà nìkan ni? Níbi tí ọ̀rọ̀ Nàìjíríà dé, àfi ká ẹ lọ yáwó nìkan lẹ mọ̀, àfi ká ẹ lọ jẹ gbèsè, àfi ká ẹ yìnbọn pé èèyàn, àfi kí DSS kó daṣọ bojú, kó lọ balẹ̀ onílé jẹ́, even mọ́tò tán tó páàkì sílẹ̀ kí DSS kó lọ bàá jẹ́, kó gbé obìnrin tó lóyún sínú kó tì í mọ́lé, ẹgbẹ́ lè di kéwọnú ilé, ẹ takú ẹ náà ní fi sílẹ̀. Ìlú yín la rí tẹ́ lágbára ju àwọn tẹ́yìn tí DSS ìlú Nàìjíríà tó lágbára ju kóòtù lọ. Ṣẹ́rú ìran yẹn inú ìlú yẹn lẹ fẹ́ ká dúró sí ká máa bá yín ṣe. Ẹ wá ń tàgà àwọn èèyàn pé terrorist ni wọn. Ṣán gbé ìbọn ni àbọ̀ ń pààyàn. Wọ́n bá dẹ̀ tún wí nǹkan kan tán bá tún lẹ́nu ọjọ́ yìí, tán bá níbi tó táwọn èèyàn wa tọ́lọ́pàá bá dá wọn dúró. Bọ́lọ́pàá bá dá àwọn èèyàn dúró tí ẹ bá ti fọ́lọ́pàá lówó, ó máa ní òun gbé mọ́tò yín lọ ni. Ẹ gba driving license èèyàn. Ó fún yín ní particular. Ẹ wá ní tó bá jẹ́ pé àwọn kidnapper ló dá dúró ní, ṣé kò ní fún wọn lówó. Ọlọ́pàá ò gbaṣẹ́ ìjọba láti protect àwọn èèyàn nínú ìlú. Ẹ̀yin lẹ́ ń dá wàhálà sílẹ̀. Àwọn èèyàn dẹ̀ gbéra láti wá sí tẹ̀sán yín láti lè wá gba mọ́tò wọn sílẹ̀. Ìbọn lè bẹ̀rẹ̀ sí ní yìn lù wọ́n. Ṣẹ́mi èèyàn ò jẹ́ nǹkan kan ni. Ṣé ń gbà tẹ́ ẹ ti gbáṣọ yẹn, ṣáṣọ apààyàn lẹ gbà láti máa ṣe nínú ìlú ni? Àbírú ìlú wo ni ìlú Nàìjíríà? Ìjọba wo ló ń ṣèjọba Nàìjíríà? Látọjọ́ tí mo ti délé ayé, irú ìjọba tí ààrẹ Nàìjíríà ń ṣe yìí kò ṣẹlẹ̀ rí. Even àwọn tó jẹ́ Fúlàní gan ń jìyà. Fúlàní ìbílẹ̀ tó ti wà nínú ilẹ̀ Yorùbá tipẹ́tipẹ́. Àwọn tẹ́ ẹ lọ kó wá láti Ṣáàdì, Niger, Burkina Faso, Mali àti Republic of Benin. Ìyà ń jẹ wọ́n. Kí ló dé? Kí ló dé? Irú ìjọba wo ni bàbá yìí ń ṣe? Irú ìjọba wo lẹ́ ń ṣe nínú ìlú? Ẹ wá sọ gbogbo àwọn ọmọdé ọlọ́kadà, ẹ sọ gbogbo obìnrin di onínàbì pẹ̀lú oníṣìná. Bí ẹ bá fi owó tọ́ ọmọ yín
tẹ́yìn rí owó tẹ́ fi tọ́mọ yín tẹ́ ẹ ṣe ìgbésí ayé àwọn ọmọ ọlọ́mọ jákujàku bọ́lọ́hùn ò bá rí yín ọba ọ̀run rí yín. ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin ọmọ OPC tẹ́ ń gbé ní Germany tẹ́ ń lọ lé dára káàkiri tàbí tẹ́ ń wí kankan ṣé kó má tiẹ̀ sí ẹnì kankan tó máa sọ̀rọ̀ láti lè bá ààrẹ Gani Adams sọ̀rọ̀ ẹ máa lé káàkiri ṣé nítorí ìbúra tẹ́ ẹ ń búra ojoojúmọ́ ni ààrẹ Gani Adams ń rí owó lórí mílíọ̀nù. ẹ yé ṣe pálapàla arábìnrin dára tó bá kọṣẹ́ yìí sílẹ̀ fún yín tó bá ní òun ò ṣe kò sóhun tẹ́ ẹ lè ṣe ṣé ẹ dẹ̀ fẹ́ pa gbogbo ohun àwọn ọmọ Yorùbá lókè òkun àti nílé ni àwọn aráalé ò lè sọ̀rọ̀ àwọn tó tún wà lẹ́yìn odi tó ń pariwo tó ń ṣiṣẹ́ tẹ̀yìn ò lè ṣe Nàìjíríà ẹ̀yin kan tún ń dìde sí wọn bọ́lọ́hun ò rí yín ọba ọ̀run rí yín. ààrẹ Gani Adams èèyàn ní kì í ṣe Ọlọ́run kì í ṣe Ọlọ́run kí la fẹ́ dà èèyàn l'ààrẹ Gani Adams bọ́ndẹ̀ ní olórí náà fi wọ́n ṣe ọ̀dẹ̀ ní àkìtàn tí ò bá gbẹ̀gbin kì í kún bẹ́ẹ̀ni kan bá sọ̀rọ̀ ẹ gbówó èpè ẹni ẹ ń ṣépè fún wọn ẹ̀yin tẹ́ ẹ tún jẹ́ mẹ́wàá wọn ẹ tún lé àwọn èèyàn káàkiri mo dẹ̀ lérò pé ọ̀nà kan náà lájọ ń ṣiṣẹ́ sí nítorí ààrẹ Gani Adams ti búra wípé òun ń ṣe ti Yorùbá. ẹ wá fi ọ̀tẹ̀ sílẹ̀ ẹ jẹ́ ká mú ohun tó dára ẹ má ṣe já bára wa jà mọ́ ẹ̀yin tẹ́ ń lé dára káàkiri tàbí tẹ́ tún lé olòmíì káàkiri láti bá wọn jà ẹ bá ṣọ́ra yín kí ni ayé jẹ́ ayé lásán ni Ọlọ́run ọba tó dá wa àwọn èèyàn ń bu àwọn àgbààgbà even bàbá Adébóyè àwọn èèyàn ń bú wọn àwọn ọba àlù Ọọ̀ni Ifẹ̀ ọba Ògúnwùsì àwọn ayé ń bu kò fèsì. Ọlọ́run á ṣàánú yín o ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wa ibi tá a bọ̀rọ̀ yìí dé ọ̀rọ̀ Chief Sunday Igboho tí àwọn Republican of Benin tán bá takú tán náà wọn ò ní fi ọ̀gágun wa sílẹ̀ olórí wa ààrẹ wa olórí wa akọgun wa ajírógun ọkùnrin takuntakun Ìgbòho òòṣà tẹ́ ẹ bá takú tẹ́ ẹ ní ẹ̀ ní fi Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ Ìgbòho òòṣà sílẹ̀ à fáìlì kéèsì yín à gbé kéèsì yín lọ sí criminal court. Even Minister of Justice Bọ́dẹ̀jà Anthony General ni Malami ìwọ ló pàṣẹ fún àwọn DSS pé kó má fi Lady K pẹ̀lẹ́nìkejì ẹ̀ sílẹ̀. Àwa Yorùbá ní láàbùrọ̀dù ń bí a máa fáìlì kéèsì against yín lọ sí ICO Criminal Court of Justice. Tẹ́ ẹ̀ bá ti fi arábìnrin yẹn sílẹ̀ kí ló ṣe fún yín ṣó pa yín lọ́mọ ni. Ṣé ká ẹ tẹ̀ wá pọ̀ wọ́n mọ́ gbogbo èèyàn lẹ́nu ẹ lọ sáárín Èkó kẹ́ lọ wo ìyà tó ń jẹ àwọn ọmọ èèyàn gbogbo àwọn ọmọ ti dọmọ onítàmádọ́ ọ ti dọmọ tó ń mugbó àwọn ọjọ́ ọ̀la tó yẹ pé kó wúlò fún ilẹ̀ Nàìjíríà pẹ̀lú ilẹ̀ Yorùbá gbogbo wọn ti dìdàkudà náà tí ò rọgbọ ìyà tó ń jẹ àwọn Haúsá ò kéré ẹ dẹ̀ lajú sílẹ̀ ẹ gba àwọn èèyàn láàyè láti bà gbogbo nọ́ọ̀tì jẹ́ ìhun tẹ́ ń ṣe ní nọ́ọ̀tì yẹn ẹ tún fẹ́ gbé wálé orí ní ilẹ̀ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá wọ́n ń sọ fún yín ní ọkùnrin pẹ̀lú obìnrin ní ọmọdé pẹ̀lú alàgbà ẹ tají kẹ́ ẹ sọjí ẹ̀yin ẹ̀rẹ̀ máa bá mi share program yìí látòrí group mi títí dórí WhatsApp mi títí dórí YouTube àtòrí Facebook ẹ bá mi share kó lè débi tó yẹ kókó dé àrídìínú yẹn ní kankan wò ní bá dé ìbànújẹ́ tójó tẹrù ilé alákàn kì í gbẹ àní ṣìrìn àní ṣìsọ àní ṣìjà àní bọ́ sọ́wọ́ lọ́wọ́ ìjọba tó ń ní wá lára yìí Ọlọ́run tó láyé tó lọ́run tó bá tó àkókò Ọlọ́run àbá àmúkò. Kí ni Ìgbòho ṣe nǹkan kan mo fi àkókò ìtọrọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ojú tẹ́ fi ń wò mí ojú yìí ò ní fọ́ ọ̀rẹ́ mi Azeez
Adekola Hafiz, Mr. Wale, thank you very much. Ojú tó fi ń wò mí ojú yẹn ò ní fọ́, àrídùnnú yẹn ò ní dìbànújẹ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi like program yìí tẹ́ ẹ bá mi share lọ́tùn lósì. Àtòjú àtẹrùn, ilé alákàn kì í gbẹ, ẹ ní wó owó tì, ẹ ní wá jíjẹ mímú tì. Jàmbá rin, jàmbá ọfà, jàmbá aná, jàmbá yẹ̀pẹ̀. Jàmbá àbọ̀, jàmbá ọ̀bẹ kò ní ṣẹlẹ̀ sí kankan nu yín. Níre ríre la máa rí yín o. Àárín yín bá fowó, àárín yín bá fọmọ, àlàáfíà tó ga jù, Ọlọ́run á jogún ẹ̀ fún yín. Afẹ́fẹ́ kú ò ní fẹ́ lù yín. Gbọ́mọgbọ́mọ ayé kò ní jí yín gbé o, kò ní já àwọn ọmọ yín gbé. Ìbànújẹ́ ayé ò ní kàn yín. Gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń lù ú. Even títí kan rí Alhaji Yusuf Ajíkòbí, títí dórí Wálé Garment, wá dórí gbogbo gúrùpù wọn àti gúrùpù èmi, tèmi kálára mi, àti gbogbo ibikíbi tẹ́nì kọ̀ọ̀kan yín wà. Gbogbo ògbòkègbodò tẹ́ ń ṣe léde Sunday Igboho pẹ̀lú gbogbo ẹ̀yin ará Amẹ́ríkà. Ayé yín ò ní bàjẹ́, ọ̀nà yín ò ní dàrú. Ríre ríre la máa rí yín. Gbogbo bẹ́ẹ̀ bá ti ń wọ mọ́tò sọ́tún sósì, àyálù, akọlù kò ní jẹ́ titi yín, kò ní kàn yín. Ilé yín ò ní jóná, ìbọn ayé ò ní bà yín, ọfà ayé ò ní kàn yín. Bẹ́ẹ̀ bá ti ń náwó ẹ̀ máa rí mú, tẹ́ ẹ bá ti ń lanu ẹ̀ máa rí èèyàn pé. Ẹni ẹlẹ́ni ayé kan ò ní gbà ṣe yín ṣe. Ẹgbà tí ń gborí ẹwẹ́ ẹ̀dá dànù kan ò ní gborí ọwọ́ yín dànù. Mo kí gbogbo yín pé ẹ ṣe, ẹ bá mi share program yìí. Á dáa fún gbogbo yín. Mo fi àkókò yìí padà. Lẹ́ni ó tún di ọjọ́ mi ọjọ́ rí. Thank you very much. God bless you everybody. Thank you.